Kẹ́dẹ̀bọ̀ olúwa bó ti wí nínú Kùránì. Ẹ̀sán ti ń bẹ ibẹ̀ kò sí wá. Allahu Akbar. Bájà sẹ̀ ló bá wà kẹ́sì lọ fún mi. Bájà ló bá wà kẹ́sì lọ fún mi. Bí kúndùnú ló bá wà kẹ́sì lọ fún mi. Bí lómi ló bá wà kẹ́sì lọ fún mi. Bó ṣe kó ló wà kẹ́sì jẹ́ kárí. Bájà lẹ́yìn ló wà kẹ́sì jẹ́ kárí. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لجميع المخلوقات والمشكورات والمقصورات ولما هو لك من المشكلات والمفهومات والمكتومات والمحلومات والمفهومات والحاكم للأنبياء والمرسلين من رب الملك والملكوت سلحيصة والجبروت ولما سبق في علم العالمين والسماوات مخرج العموم والنبات ناصر العقل بالعقل يسر العقل رافي مرفوعات وموضوعات والثاني مسنوعات والهادي لجميع المخلوقات من المعجمات والجمالات الى صراطك المستقيم على ممار الجهول وصحته وعلى اله على العزه وكرامات حق قدره ومقداره العظيم الذي لا يعرف الا انت يا مالك العرضين والسماوات اللهم بجاهه وبحرمته وبقدره لديك اغفر لنا ذنوبنا وستر لنا عيوبنا وفرج لنا كروبنا يا كاشف الكربات سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. غلط وديته موته الله أكبر كبيرا. يا كل يوم ما يقولوا wá àti ní oníṣẹ́ bóun ti lọ pé tó wọ́n ọ̀tọ̀. Mo kí bàbá wa àgbà. Mo kí ẹ̀yin ọlọ́láńlá àti ìlú Àjàṣẹ́. Mo sọ̀rọ̀ kan lálẹ́ àná. Nígbà tẹ́yìn bàbá ò tí ì wá. Mo ní nìkan ìjẹ́ orílẹ̀-èdè Benin. Àjàṣẹ́ ní í jẹ́ bẹ́ẹ̀. Tàbá ní kára Àjàṣẹ́ ó kó ilé wọn kó ní Kútọ́nù àwòrán ní òkú. Ọlọ́run lọ́mọ ọmọ ṣe bẹ́ẹ̀ fún yín. Èmi wá já láròká. Mo ti gbọ́rọ̀ yín pé gbogbo ẹ̀yin bàbá lájàṣẹ́ náà fíkù lẹ́yìn èmi ní Kọ́bílù. Ẹ̀yin máa bínú náwó èmi a máa bínú gbowó. Gàfílì gàdókì sáwúrà rẹ̀ ha. Allahu Akbar kabira. Bangalawa dẹkùn ní kedere bẹ̀ wò. Kí n tó wá wádọ̀ yín. Lọ́dà àwọn máa ń wí bá. Sàbí ìyẹ́ kàbílà ta. Làtàbà tó yé máa ń mú ṣe ta níyà. بسم الله الرحمن الرحيم لولا ما عرف الشبيهة بدعة لتبعت علما علم الشيطان. Bàbá náà wò lẹ́gbẹ̀ẹ́ mi. Tí o tọ́ sẹ́mi láti ìjòkó lẹ́gbẹ̀ẹ́ wọn àti kí n jókòó níbi bàtà ẹsẹ̀ wọn kí n máa nù. Bí ìbá sọlá tiwọn. Bí ìbá sọlá wọn àti bàbá àtọ̀hún. Mo sọ fara Nàìjíríà, mo ní wọn gbọ́dọ̀ pè èèyàn láyédẹ́mọ̀ kọ́ má dàgbà. Radiyallahu ta'ala anhu. Èèyàn ò sì gbọ́dọ̀ láyédẹ́mọ̀ kọ́ má dàgbà. Lawlahuma. Orí gbogbo àfáà tí ń bẹ láyé lọ́lọ́
ó ní wa'allama Adama al-asma'a kullaha. وعلم آدم الأسماء كلها. láwùláwùmá ní ìbá sọ́lá bàbá tó ti lọ tàǹtù wá wọ fọ́tò rẹ̀ lára bàbá tí ń bẹ máa ń rí bá ṣàdé ìyàtọ̀bẹ̀lẹ̀ àká. bàbá wà àgbà yẹn máa ṣe pọ̀. àwọn àfọ́ àkọ́kọ́ tó wá kọ́ wa ń kéwú àwọn lọ́dọ̀ tẹ́lẹ̀ láàrin àfà. wọ́n bá ti kọ́ yàn lánàá Kùránì ọdún kẹtàlélógún ní oṣù sókì. ìjọba ti lọ lé kéwú àwọn ọ̀yọ́ bá ti ayọ́ wa lọ́tọ́ rẹ̀ pé ẹ̀wá yóò wá ṣe ìyàwó nílé. kéwú ṣe ìyàwó náà lè padà lé kéwú. wọ́n á ní tí àwọn olókè á ní gbogbo Àlùkùránì lòún ké. wọ́n wàá kọ́ ní tírà kan tí ó mẹ̀lẹ́jà fàtà òsínì ládùúgbò wọn Sẹ̀búrà. Allahu Akbar. Lawlahuma. bàbá yìí ló ní bẹ́ẹ̀ kọ́ lórí. Lawlahuma. èyí tí wọ́n mú òṣìkẹta láti lé wọn ní fìlà. ìwọ pẹ̀lú àfa kan gbọ́dọ̀ ṣe bọ̀. Báwo bá ṣẹ̀dí ìyàtọ̀ bíi ọjà. àwọn bàbá yìí ni wọ́n dé ni wọ́n kárù bẹ́ẹ̀ lẹ̀. Báwo bá ṣẹ̀dí ìyàtọ̀ bíi ọjà. wọ́n ní kọ́ ọmọ oko ọmọ ọgbó ọmọ pápá ẹ wá dà fá. Báwo bá ṣẹ̀dí ìyàtọ̀ bíi ọjà. àfá àwọn ni o ọ̀dádá ni o tí fògùn ọ̀dádá sá. Báwo bá ṣẹ̀dí. jẹ́jẹ́ ni kálukú bá máa ta rọ́bà sí ládùúgbò wọn. Bíi ọjà. àwọn ni wọ́n pe gbogbo wa pé ẹ wá súnmọ́ lọ́hùn ẹ wá mọ́ lọ́hùn. ẹ bá láti mọ ọlọ́run ẹ má wọ nǹkan kan mọ́ ọlọ́run ní ọ̀wọ́ ajé gbogbo nǹkan mọ̀ yìí. àwọn ọjọ́ kò yìí. tẹ́lẹ̀ ní tí ń sọ nípa ẹ̀. ó ní bàbá wa ajó ní tó bímọ 12 tọ́lọ̀ ń pè kan ní pàtàkì táwọn mẹ́wàá yòókù wa lọ bá pé bàbá wa Yakuba. Ewa ti rí Allah ta'amana ala Yusufa. Malaka Allah ta'amana ala Yusufa. Kí ni bí tẹ̀mí rẹ̀ ò balẹ̀? Lára Yusufa kọ́ máa bá wa lọ, kọ́ máa bá wa bọ̀. Bẹ́ẹ̀ ò sì mọ̀ pé gbogbo wa yìí ọba kan ni wá. Ìwọ́sìn ni wá. Bọ́ọ̀bá wá ní kò nìkan máa dáṣẹ́ àti mú ní Aminu. Bọ́ọ̀bá lọ tán àwa sì tó jọba ṣe. Àwa mẹ́wàá tó jọba ṣe. Túwọ̀n àtọmọ ẹ̀yà rẹ̀ tó jọba ṣe. Bàbá ní wọn ò pé má bàa yẹn ṣe. Ṣé odùsí nínú àgbà ikú ni kì í mì? Bàbá wa rántí àlàájò mi. Tí Yusufu ńlá fún tó rọ́jáde tí bàbá ní mọ́mà sọ létí ẹ̀ nìkan. Tó o bá sọ wọ́n pèsè pẹ̀lú rẹ bàbá ajó oníyàn òun náà rè o. Bàbá ajó oníyàn rè o. Ọwọ́ ní ànábì Yakuba. Nígbà wọn padà lọ wọ́n bá dẹ̀ lé ẹ̀. Ọwọ́ ajẹ́ sẹ́wọ̀n màkà sílẹ̀ nì. Wọ́n ní ìjòkó yìí. Wọ́n lè rí kí n sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó ní ọ̀ma ayà púpọ̀ lọ́wọ́. Kò sí wáàsí lónìí. Ìrántí lọ́wọ́. Àáyà kan náà sí. Ṣùgbọ́n ẹ jẹ́ ìṣòfófó. Òfófó da àbòsí ni ọ̀dà olófófó lọ́lọ́run náà. Olófófó lọ́lọ́run. Àbí ntọ́fojú fìrìhàn náà yóò ṣojú yín. Ó wí fún yín àbí òwú fún yín. Ntọ́fojú rẹ̀ Sámúdáwá wí ẹwà mẹ́ẹ̀. Kí ló bá débi tí ń fi ń kakọ́? Ó bẹ̀rẹ̀ òfófó. Irin lóye kálíjọ́ náà ní búlọ́ọ̀kù ní ojú yín ni. Èé ti rí tó ilé òun tọ́jú lélẹ̀. Òfófó kan ò jù wá lọ. Ẹ jẹ́ ìṣòfófó tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Alhaji wa Abdulrahim Tẹjúmọ́lá. Àsáwọ̀ ará Nàìjíríà ń parọ́ tá a láàmú yìí ni. Àsáwọ̀ yìí. Àsáwọ̀ ọmọ yìí. Àwọn ń rí bọ́dì. Àwọn ń ṣe báàrí àwọn alábí yín.
àwọn àjàṣẹ́ fi hàn wá lánàá páwọn làwọn nìyí àwọn làwọn mọ̀ yìí. aago 3 ọ̀sán ìní bàbá tó jẹ́ olórí fún gbogbo ntí jọlọ́pàá ló ti gbé ọkọ̀ wá pàdé yín fún rẹ̀ ló dá yìí. ó sì kó àwọn ọlọ́pàá tí máa ń ṣíwájú pẹ́sidẹ́ǹtì kalẹ̀ láti líìdì yín wọ̀lú. Alhaji mi Musaddiq Sọ́nibárẹ́ àwọn ọkọ̀ kan tí Kùránì ròyìn tá a ṣe bẹ́ẹ̀ ṣe ni tẹ́lẹ̀ tó pè ní ailu musawamati alhailu musawama bàtà téèyàn máa wọ̀ lóde tí máa sọ bí létí rí tí máa ju ewu tí ń bẹ ń wájú ọwọ́ máa lóde ó sì máa gbọ́ bí létí rí àṣeyìn òrìn jìnnà kí ọ̀rá bu kí ọ̀kẹ́rẹ́ téèyàn bá rìn títí yóò débi tí ológìnní ti ń kiri mẹ́ta. mo rí ọkọ̀ kan lánàá tí wọ́n tọ́jú lẹ̀pẹ̀ lẹ́ẹ̀bàdélẹ̀. àfa àsótútù a máa múyàn láàrin ìṣẹ́jú kàtàgbára fẹ́síkì òní ka. bí mi bá tẹ̀yìn mi ò tó ní orú ẹ̀ jókòó. tó ti yé báyìí ọkọ̀ yẹn náà wá fi pàdé yín ní bọ́dà lánàá. Alhaji wa Sọ́nibárẹ́ ọwọ́ adúró látàgò 2:00 ọ̀sán àná dàgò 11 alẹ́ lóbìnrin tí yín onírúurú yín kí dé sọ́tẹ́ẹ̀lì inú tọ́lá ń ṣe fóun tí ń jẹ́ ní yàwáwù ìbẹ̀rẹ̀ dé sí. ọwọ́ àgbà ogun sọ́jà kalẹ̀ tí wọ́n gáàdì yín ara wọn nítorí yín kí ni wọ́n kó débi sọ́jà pàtó lórí tó máa bọ̀ nínú. tọ́lọ́mọ̀ pé ẹ̀mí ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta ọwọ́ gbogbo orílẹ̀-èdè yìí lọ́wọ́. bọ́yá èdè àjọ wa wà ń bí látàgò 12 alẹ́ dá aago 6 àjẹjì. àwa pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ tí màtẹ́yìn tí wá fẹ́ ṣe láìsí ẹnikẹ́ni o bẹ́ẹ̀ lòun lè fẹ́ ṣe láìsí èèyàn ọwọ́ asáré jí lọ bí nǹkan kan lónìí. ṣẹ́rí mi tẹ́ ẹ ti wọ̀lú àjàṣẹ́ omi tẹ́ ẹ dá kọjá kẹ́ ẹ wọ̀lú ibẹ̀ lọmọ ádámọ̀ ti tò lọ́pọ̀ ló sì ta ìfún ẹ débi láti wá wẹ́kọ̀mù sí ìlú àjàṣẹ́. àwọn èèyàn sàn-án àwọn èèyàn 3 ni wọ́n wàfí náàsù nàásí wàfí náàsù náàzà. èèyàn lòun náà ń bẹnu àwọn èèyàn àgáwájú ni ó sì mọ dùn bọ́bá wa dùn owó wájú àpò rẹ̀ ọ̀wà fúyé. wàfí náàsù nàásí èèyàn lòun náà wàfí wàfí náàsù náàsù nàásà. náàsà yẹn pé torí owó lẹ́yìn pé wá. bí n bá mà ní àga yìí ní ìbájókòó ta ló ní ojúkòó wájú kẹlẹ. èèyàn ń bẹ kẹrì pé ńgbọ́ ọlọ́wọ́n máa pe àwọn èèyàn ó ní àyọ̀ àná ìtumọ̀ eléyìí lẹni tó gbàgbé ẹni ọ̀dà. àtàyọ̀ àlè ìsánù sí tùmọ̀kánná wọn ní tùmọ̀kánná kọ́ àwọn ẹlẹ́wẹ̀ wọ́n ti ń bá bọ́dọ̀ bá ní àyọ̀ àná sùn ẹni ó gbàgbé ẹni ọ̀dà ní jẹ́bẹ̀ àyọ̀ àlè ìsánù ẹni ó gbàgbé nǹkan torí ẹ̀dá ní jẹ́bẹ̀. àfà èyí tó wá kàmí láyà lónìí látàgò 8 ní Sọ́nibárẹ́ àti gbogbo àwọn elétò tí tó wá ráyàn lọ bọ́dà níbi àwọn èèyàn ń wáyà sí inú wùhú ilẹ̀ àmọ́ ẹ̀jẹ̀ nǹkan bá ṣe wá sí ìtìbẹ̀ fún yín náà ìtọ́jà yín dúró sí bàdà látàgò 8 dàsìkò yìí fọlẹ̀ ẹ̀ ayàmọ́nà lọ́wọ́ lásìnà àṣàdẹ̀kù mi kó fọlá yà á dàmọ́ nàlẹ́ káàsì bíi. ó ti gbọ́ bí alọ́jì ọlọ́run fẹ́ ọbẹ̀ mọ̀ ní jẹ́ torí ìmìlẹ̀ fi ń bọ̀ wájà sẹ́ni
àbí torí àpẹẹlẹ wọn. ọwọ́ á gbé àwọn ta ni wọ́n lọ pọ́n ayélé ó gbé wọn pamọ́ ẹ̀mí kan wọ́n bẹ́ẹ̀ ìgbà mi kan kí ẹ máa kí ara yín bọ̀. àmọ́ ẹjọ́ dá yín lójú pé ètò tí Àjàṣe ṣe kalẹ̀ torílẹ̀-èdè Benin ṣe kalẹ̀ fún yín irú ètò tí wọ́n ṣe kalẹ̀ fún Ànábì Mádínà. nítorí bẹ́ẹ̀ wàá fún aníhù ẹ mójú kò ńlá ìfi ìlú wọn báwa la ní ẹ máa bọ̀ a sì wá dúró kẹ ẹ bá wa bí fẹ́ kẹ ẹ bá wa àmọ́ bí Ọlọ́run fẹ́ kẹ ẹ bá wa ẹ bá wa. mo wá padà wá síbi iṣẹ́ tí wọ́n rán mi wọ́n lá fẹ́ kọ́lé kéwú ṣé ká kọ́lé kéwú dáa ta ló kọ́rú ẹ̀ ńgbà ọkọ ta ló kọ́ ń kéwú sẹ́ni ọkọ mọ àbí ọmọ Ọlọ́run gbé ọlọ́kọ́kọ́ fọwọ́ rẹ̀ kọ́lé kéwú ọwọ́ aníká ádámà ló èsìlè ilé kéwú àkọ́kọ́ olùkọ́ rẹ̀ ní Muhammad sallallahu alaihi wasallam. kí ni túmọ̀ eléyìí wọ́n ní wa alama ádámà làkàtúmọ̀ àkúlẹ̀ àpèkàn wọ́n ní gbogbo nǹkan lọ́lọ́run fi máa ádámà oníṣẹ́ tọ́lọ́run mú sọ́ọ̀kì tí ń kọ́ ádámà ń ké wọ́n ní bẹ́ẹ̀ kọ́ wọ́n ní ń padà lọ sàlẹ̀ bàbá níbẹ̀ wọ́n nígbà Ọlọ́run parí ètò ilé kéwú tọ́tọ́ fẹ́ ká ádámà ọwọ́ awánú Suratu Rahmani ó ní wà nábì èmi ni Ar-Rahmanu èmi lọ́ba tó yìn fẹ́ ti gbogbo yín wáyé kọ̀sẹ́ ni ó débi ayé ní èmi mo ní ẹ máa bọ̀ àmọ́ kẹ́yà tó dé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ni ó bá yìn fẹ́ ti àlejò pàtàkì òní ọ̀tọ́jú ibi tó yẹ kó dé sí fún òní ó sì tọ́jú àga tí èyí jókòó kalẹ̀ Ọlọ́run ni mo yìn fẹ́ ti Ádámà àti gbogbo ẹ̀yin ọmọ ẹ̀ mo wá kọ́lé kéwú ńlá lẹ̀ tí mo fẹ́ ká Ádámà ó ti dà fáàgbà ọ̀rọ̀ tí ọ̀kan màláíkà mo wá fi lọ̀ wọ́n màláíkà mo fẹ́ ní aṣojú lórí ilẹ̀ ìdí Ọlọ́run ti bẹ̀rẹ̀ àbòsí ó sì lóhùn lè ṣe aṣojú lọ́lọ́run á dá sórí ilẹ̀ Ádámà lọ́dà. Àlífà ló pe bá màláíkà Ádámà láyé. Mo wá ní ẹ̀yin bàbá ta làlífà sáádámà làlífà àwọn ládámà pọ̀. Àlífà lọ́lọ́run fẹ́ dá sórí ilẹ̀. Ṣùgbọ́n bá a bá fẹ́ ṣe nǹkan kan, kíní kan yóò jẹ́ kọ̀ǹtínà ẹ̀ sáàdì sí. Ànábì lásojú Ọlọ́run. Sallallahu alaihi wa sallam. Tó fẹ́ dá sórí ilẹ̀, ó wá kì í bọnú Ádámà, ó wá ṣe Ádámà ní kámẹ́rà. Ọ̀pọ̀ ànábì bọnú ẹ̀. Sallallahu alaihi wa sallam. Ọlọ́run ọ̀wá fẹ́ káwọn màláíkà mọ̀ pànábì yìí. Wọ́n wá ní ìyẹ̀pẹ̀ lọ́ọ̀dà lọ pẹ̀lú òdòdó yìí. Ọlọ́run ó tún ṣe mí. Èyí tó ti ṣe tó ti yíwọ́ ó tún bẹ̀rẹ̀ omi. Kí ni ìdí táwọn màláíkà fi wí bẹ́ẹ̀? Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ọlọ́rọ̀ ní tí wọ́n ní. Wọ́n sì fẹ́ rán wa létí pé kì í sa Ádámọ̀ lẹ̀dá bẹ̀rẹ̀. Ádámọ̀ bàbá tiwa lórí rẹ̀ kẹ́dà bẹ̀rẹ̀. Ọlọ́run ti dá Ádámọ̀ mọ́kàndínlẹ́gbẹ̀rún kan kó tó dá bàbá tiwa. Wọ́n sì ṣe ń tọ́tọ́ náà lọ́rùn. Ádámù àkọ́kọ́ tó wáyé bí mo ti gbọ́ ọlọ́dọ̀ bàbá wọn lórúkọ rẹ̀ ní Tákútì bàbá ńlá àwọn kankan yìí. Àfá ó lo ayé kẹrin ìkàánú ẹ̀ náà ni ọ̀tá ń bẹ̀dẹ̀ ní o. Ọlọ́dọ̀dá máa bẹ̀rẹ̀ má kú ò láyé káwọn tí ń bọ̀ òfin bá ọkàn ọmọ orú ẹni ọjẹ́. Ó ti wá kéré tó yìí Ọlọ́run tó wá bò lágbára tó ju ti kankan yín lọ. Èèrà bó ti ní kànú tóun kò lè kọjá alẹ̀ kàbí kankan yìí èèrà bó ti kéré tó bẹ̀rẹ̀ bá bẹ́ẹ̀ máa bá ẹ tọ́lọ̀ fún ẹnìkan ó bu oyin lọ sórí ilé yìí
gbogbo inú àwọn kọ́ wálẹ̀ gbọ́ bẹ padà dánwò ó bèèrè agbára àti ẹ̀. ṣùgbọ́n síbẹ̀ kí ni wọ́n fi ń jẹ ní àlákà àyíká ò sí nínú wọn. wọ́n wá gba ẹgbẹ́ tí wọ́n pàdé lẹ́gbẹ̀rún ọwọ́ àwọn wípé àyíká ni bàbá sì dá o aṣojú ìlú gbélé ìlú wọn lè là á fún ọ̀rọ̀ má tètè lọ. olóhùn ni mo fẹ́ dá ìwọ ní ọwọ́ àná. ìyẹn ló ń dá àwọn mọ̀lẹ́kà ọgbà ìbéèrè bí akẹ́kọ̀ọ́ fi. àtẹ̀jà ló bí máa ń yóò fò sí dùbí. sèmi èyí ò ṣe kí òbí ọ̀ tún sèmi. wọ́n yẹ sèfé kò dì máa. àwọn tí ó mọ̀ para wọn tó ṣe jẹ́ sí ẹnu lówó lówó ẹ̀ka tó wò ní jí ó gbélé. wọ́n yẹ sèfé kò dì máa. mọ́tò ọ̀rọ̀ mọ́tò rẹ̀ ti ń bá lọ sí wọ́n sì máa lépa ẹ̀. àwọn lọ fẹ́ dá ẹ̀rọ láwọn eléyìí ò gbélé. ọ̀rẹ́ àgbogbo ẹ̀ máa lọ. wọ́n náà nù sáfì kò dì. wà á ní ẹ máa lọ. àwọn ẹlẹ́kọ̀ọ́ bá fún mi. èmi ni ọba tó ìfẹ́sì gbogbo èèyàn sáyé. ọwọ́ ẹ̀dá ẹnìkan tó alámọ̀lẹ̀ Kùránì. Kùránì mẹ́lẹ̀ ká aṣọ tí ń jẹ́ àlífà tọ́jọ́ rẹ̀ mi Muhammad. sallallahu alaihi wasallam. nígbà táwọn bí mọ gbogbo Al-Kùránì ti fún tẹ̀dọ̀tẹ́. alákàlẹ̀ zana mọ wá dá bàbá ńlá gbogbo èèyàn ní onígbàgbé. alákàlẹ̀ zana onígbàgbé ènìyàn kí àlámà òun báyà. wà á lámà òun lè báyà. àwọn ẹlẹ́ni ó yé jíjẹ́ Muhammad wọ́n bá fún Ádámà lọ sí yàrá àgbẹ̀dìyà bá àlámà òun. wọ́n bá fi gbogbo nǹkan mọ́. lè báyà. àdébí wọn mú Ádámà lọ yàrá àgbẹ̀dìyà ọkọ̀ ní gbogbo nǹkan àbí ilé ìwé wo ni wọ́n ti kọ́ ilé ọdẹ. ewé ìṣe ilé ìwé wo wọ́n ti kọ́. àbá báwo méjì dáàbí bẹ̀rẹ̀ dáyé mo wọ́n ti kọ́. bá a bá bímọ tó lójú tí ò wúlò tó létí tí ò wúlò tó lọ́wọ́ tí ò wúlò tó lẹ́sẹ̀ tí ò wúlò níjọ́ tí nǹkan kan bá kọ́kọ́ wúlò bá a méjì wúlò àkọ́kọ́ kò yóò gbé bá خلق الإنسان علمه البيان. ọlọ́run ànábì bá fi mọ̀mọ́ ádámù wà mọ gbogbo nǹkan tá a máa ní máa bẹ. ọlọ́run wọ́n mọ gbogbo ọ̀kẹ́ ló bá jẹ́ bẹ́ẹ̀ níjọ́ kan ó tó wọ́n wáyé. ọwọ́ àtọ̀ àwọn màláíkà wáyé. ọwọ́ àfi ìmọ̀lẹ́ àtàbí síwájú. gbogbo àwọn dúró báyìí. ọlọ́run màláíkà ọ̀rọ̀ ọjọ́ òní tí mo fi lọ yín jẹ́ ẹlẹ́ẹ̀mọ́ báyìí. àwọn tó tò yìí mo kọ wọn ti jẹ́. bí àkàrà ẹ̀rọ náà àwọn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mi yìí ti jẹ́ ní kótó. wọ́n ní wọ́n náà àmúkọ ẹ̀yìn ọlọ́run ti bọ̀dá hàn ọlọ́run ní ádámà ní ádámà bá ti di láàrin àwọn ànábì ọlọ́run bá mi sọ àwọn màláíkà yìí bá mi pé ó kọ wọn sí wọn létí. màláíkà nìkan ni wọ́n bọ́ bá wọn jẹ́ oúnjẹ wọn tí ń báyé ọ̀sẹ̀ ní owó pa rẹ̀. ádámà wá bẹ̀rẹ̀ ní àwọn màláíkà tó ní kí n tẹ̀yìn وأنت الإسرائيل وأنت إسرائيل وأنت أسرائيل وأنت مكارة وأنت النكر وأنت رقيب وأنت عزيز وأنت مالك وأنت هجرة. الله أكبر. àwọn náwó ẹ̀ wá sí bàbá wa sọ ló kọ́ nítorí ìmọ̀lẹ̀ tí ń bẹ lára ẹ̀ tí ń jẹ́ Muhammad. àwọn náà tó gbé yorùbá kárọ̀ ọ̀hún. ملائكة مقربون. torí bẹ́ẹ̀ ikú kan ní lọ tí mo fi yálẹ̀. lórí ìmọ̀ ni wọ́n pè wá sí ló jẹ́ lọ́dọ̀. kẹ́mọ́ máa bí
ríra yín tó kí wọ́n kó wa jọ sí. Ìmọ̀ ni wọ́n fẹ́ ká ní. Bí àwọn bàbá yìí ti sọ Mahmood Dàbá tí ò ṣe é fọwọ́ rán sẹ́yìn níbi kápá ìyàsọ̀rọ̀ ó yé. Òun náà wá fẹ́ máa ta àwọn ọmọ yìí. Wọ́n bá tiẹ̀ láwọn nílà akáyè láti gbọ́ ohun tí Nàìjíríà ọkọ̀ wọn. Ó kù èdè kejì tí wọ́n èlà náà tí èyí wọn tí wọ́n fi lò wọ́n wá dé. Mahmood yẹn máa ń lẹ̀ṣẹ̀ lọ Nàìjíríà. Torí bẹ́ẹ̀ bá lọ Nàìjíríà tẹ́ bá kọ́ lárúbáwá ká èdè kejì tí wọ́n kọ́ yín ní àlẹ́. Bẹ́ẹ̀ bá sì gbé àlẹ́ wájú àṣẹ ẹ̀kan ò ní dá yín lóhùn. Ẹni bẹ́ẹ̀ bá dájú tiẹ̀ tí ó tún lọ wù wá níbi tó ẹ ti ń bẹ lọ́dọ̀ tiẹ̀ torí ìtọ̀dọ̀ yín èyí tẹ́ ẹ bá ná lónìí má ìnà sí ni. Bẹ́ẹ̀ bá jẹ́ mẹlọ́níà bẹ́ẹ̀ jẹ́ bílọ́níà tẹ́ ẹ jẹ́ sílọ́níà èyí yòówù tẹ́ ẹ bá gbé kalẹ̀ ń bí màìnà sí ni nínú yìí tó kù. Ọ̀gá mi tó wá ní ẹ wá dájú tòun lọ sí ní ń bẹ lọ́dọ̀ tiẹ̀. Bọ́bá bu tiẹ̀ kò ní mọ̀ kó ń bù. Àmọ́ kí n tó bu tèmi rán ni ẹ̀yìn ẹ̀bù tí yín wá ná. Sàánà lè tó fi kú bí sabilillah. Lórí kí ni mo fẹ́ kẹ́ bu owó wá ará Ìjàṣí àtàrà Nàìjíríà. Ọlọ́run lágbára láti kọ́ Kàábà fún rẹ̀. Sọ́ọ̀nù lọ́kàlì jẹ́ mẹ́. Àbí ta ló pè? Olọ́kọ́lé ẹgbẹ́ ti burú tó. Ta ló pè? Wọ́n wá fẹ́ kọ́ Kàábà. Èèyàn mẹ́wàá ló pè ní kọ̀ǹtráktọ̀. Wọ́n sì ní kọ́. Ẹni tó ṣe dáadáa jù lóko rẹ̀ ń bẹ lẹ́nu ọ̀nà Kàábà. Ó ní Ibrahima. Alayhi salatu wa salam. Bí gbogbo Sàúdí ayé máa ń lọ fi pépà. Riyal tí wọ́n máa ń tẹ sí Kàábà ó tọ́ wọn ò ní jáde ńbẹ̀. Ó kọ Ibrahima náà ní ìjáde lára Kàábà. Irú ẹ̀ náà lọ́lọ́run bá káyìn náà ó ní tó fi pè é láàárọ̀. A ní ṣé torí àtúgbò lọ́wọ́ náà fi pè wá wọn ò ní ná páà. Tọ́ ò ní ná páà. Fídíò tí ó wàásù fún mò rẹ̀ pọ̀ wá ọ̀nà owó nǹkan. Sàmí kúrò máa ń Gbogbo ọgbà tó bá wá ń wo táwọn èèyàn náwó nínú ìyá ọmọ àjẹ́. Bẹ́ẹ̀ ọbẹ̀ wò. Torí ń ta wá ṣe ń bí lónìí lọ́fíńdà ni. Èèyàn lè bínú gbogbo òun ò lò ń bẹ̀, àmọ́ kò lè bínú kẹ́ni ó lò ó bá kọjá ọmọ gbòòrò ẹ̀. Sàmí kúrò máa ń yẹ bọ̀ kárí. Ọlọ́run ni mo mọ̀ pé àwọn ń bẹnu yín. Wà máa ń yẹ bọ̀ kárí. Èmi ò máa honú ẹ̀yìn tẹ́jú kò yà àmọ́ Ọlọ́run ló máa honú yín. Ọlọ́run ní kí wọ́n á sọ fáwọn pé wọ́n máa ń yẹ búwá ní. Wà máa ń yẹ bọ̀ kárí. فإنما يبغض عن نفسه. Ọlọ́run lẹ́yìn ọba sáhùn. Ọ sáhùn fún rẹ̀. عن نفسه. Ẹ̀yẹ́ kúkọ́ wà wọlé yẹn ṣe lè sáhùn fúnra rẹ̀. Ọlọ́run ní ṣé ń gbà tí ń bẹ láyé ní jólówó. Ṣé bọ́ bá ti kú tán owó kúrò lọ́wọ́ rẹ̀ ó di tàwọn tí ó pè. Èyí tí ọba wa jẹ lọ́dọ̀ mi wọ́n máa retí ẹ̀. فإنما يبخل عن نفسه. Nígbà tí n bá ń gbé nǹkan dáadáa síwájú àwọn tó náwó láyé, tá àwa rí pa àgbé síwájú òun náà ló sàárè. Ẹ̀rí tó ń gbọ́ra ni ọmọ àmọ̀ pé àṣà ìfowó lè láyé fáyé náà máa yẹ̀wò يبخل عن نفسه. Àtọ́wò lòún ṣe ra òun. الله أكبر. Àpèjúwe kan rèé. آية الله. Mo máa rẹ́ Àjàṣẹ́, àbí wọn lájàṣẹ́. Wọ́n ń bẹ ní Kàbá rẹ̀ kẹ̀kẹ́ wọn rówó mẹ́. Wọ́n ń bẹ ní Paris. Wọ́n ń bẹ l'Amẹ́ríkà. Wọ́n ń bẹ l'Abidjan. Wọ́n rówó mẹ́. Àpèjúwe owó tọ́lọ̀ ní ẹ̀ná lẹ́yìn. Ó dàbí àpèjúwe ọmọ tẹ́ ẹ bí dáadáa lájàṣẹ́ tẹ́ ẹ sì gbọ́ pé oríṣi ń Paris. Àmọ́ fún ọdún ló lò kò fi fáàrẹ́ sẹ́lẹ̀. Ìjọba tọ̀ wá lòun ọ̀fẹ́ rà lè jòmọ́. Ọwọ́ adélé ilé àwọn tó ti jáde náà ló dé sí. Ọwọ́ aníbalẹ̀ ayé méjì àwọn ní ayé rí. Ogún ọdún lòlò láwọn moloni atọ́jú àyè sí fún ọkọ tó dé. Bẹ́ẹ̀ lẹni ọwọ́ ayé tọ́lọ̀ ní ó mú wá sí òkun.
yóò ti bá rẹ̀ ń sáré. báwọn màláìkà ó ti gbẹ̀yìn náwó lálejò nínú sáré bẹ́ẹ̀ làwọn kòkòrò ajé ni wọ́n pàdé àwọn. kòkòrò ajé ni wọ́n tẹ́tọ̀ nínú òòlù nínú sáré bẹ́ẹ̀ lọ́ọ́ bá wọn pàdé nínú sáré tí wọn náà máa wá bìrà ẹ̀ pé tí wọ́n á mú mi pàdé irú ilé wọn yá tó mú ọ pàdé eléyìí ẹ̀wọ̀n náà ń tọ́ ọba fi ránṣẹ́ bí o tó wọ́n máa mú. sọ́ra rẹ̀ àwọn akéwù mẹ́lẹ̀. èyí tàkìtì lójú rẹ̀ ọmọ. والله الغني وأنتم الفقراء. ọlọ́run lómi lólówó olùsí gbogbo ìtẹ̀gbẹ̀rẹ̀ ayé lọ́wọ́ nítorí ń jọ ẹ bá ti kú àwọn àmì ìní ọmọ ajá láṣẹ lórí owó tẹ̀lé tọ́lọ̀ fi pè é lólòṣèlú ẹ̀ńtẹ́ ìyá ní tí ò lè pé wọ́n kó kí ìwúń jọ ti máa ń lọ tí ọ̀wọ́ abọ́wọ́ lásán lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àdúgbò gbogbo tó ní láyé o ọlọ́run ní wọ́n á sọ fún yín ẹ̀yin ará Ìjàṣí àtẹ̀yin ará Nàìjíríà. bàbá wa ní ẹ mú wá tẹ́lẹ̀ mú wá. bàbá lẹ́yìn la pèsè ìdáhùn. dáàrẹ́ nìkan nínú yín tó lè fóun fún wa ní mílíọ̀nù táwa ń pè ní bílíọ̀nù lọ́dọ̀ tiwa. jama ọwọ́ ní àwọn ọmọ tó ń jẹ́ pé wá sínú àfá ọwọ́ ní wọ́n jókòó díẹ̀ máa lọ́jọ́ ni ọwọ́ amúrílá ìfì nǹkan lẹ̀. wàyí ní dàda wà lọ́wọ́ wàyí nàmà ìlúkàwọ́ máa ń ga ìrà fún. ọlọ́run lómi ti wá mà ṣé mo ti gbé sẹ́yìn mi kalẹ̀ náà ìwọ apá àwọn mi pààrọ̀ ń ta ní ẹsẹ̀ tẹ́lẹ̀ ẹsẹ̀. yàtọ̀ kùtì ìlúkàwọ́ máa ń ga ìrà fún. ọlọ́run ẹlòmí ẹ sojú mi wọ́n sì wá sí. sọ́mbà láyé kúrò lọ àwọn táyé kúrò. baálé tí wọ́n fọ̀rọ̀ lọ tó ní kí lòun ó wí ó wí tí ó wí lórí ilé rẹ̀ lábọ̀. ayé àtúrà yìí lè tẹ́jú mẹ́lá. ẹ̀sùn tí ń bẹ níbẹ̀ kò sì wá bá wa. gẹ́gẹ́ bọ́ olúwa bó ti rí ìlú Kùránì ẹ̀sùn tí ń bẹ